ẹ gbà wá o, wọ́n ti mú orúkọ olóyè lọ sọ́dọ̀ àwọn àgbààgbà o, ẹ gbà wá o, nǹkan kan ò gbọdọ̀ ṣe olóyè Sunday Igboho o, nǹkan kan ò gbọdọ̀ ṣe olóyè Sunday Igboho, ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ọ̀rọ̀ tá a mú wá yìí, a máa fi ẹ̀rí, a máa fi gbá nídìí, kó má dàbí pé à ń incite àwọn àgbà kan against àwọn ọmọ Yorùbá rárá o. Ìròyìn kan ló gbé láìpẹ́ yìí nísìnyí, bá ṣe gbọ́rọ̀ ìyẹn láéláé, a gbọ́dọ̀ fi tú ẹ̀yin èèyàn wa létí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, information kan kàn wá lára. Nígbà tí information yẹn kọ́kọ́ kàn wá lára, a jáde wá sọ̀rọ̀. But nígbà tí ìròyìn kan tún wá gbé, la fi wá rí pé dájúdájú òótọ́ lọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ a lè gbọ́dọ̀ wọ́n náà bọ́dọ̀ tí káwọn èèyàn wá gbọ́. A lè gbọ́dọ̀ dákẹ́. Àfi ká jẹ́ kẹ́yìn ìyá àti bàbá wa kí ẹ gbọ́. Nǹkan kan ò gbọdọ̀ ṣe olóyè Sunday Igboho. Mo máa play ẹ̀, gbogbo àjọ máa fetí wa gbọ́. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé, ẹ bá wa share fídíò yìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ fi olóyè Sunday Igboho sílẹ̀ o. Tí bá sọ pé mo kàn lò ó pé àgbààgbà Yorùbá, àmọ́ àwọn tá à ń bá wí, àwọn tá a dẹ̀ ń bá wí, wọ́n mọ̀ pé àwọn là ń bá wí, a dẹ̀ máa dárúkọ wọn. Ọmọ Yorùbá, ẹja máa ṣe dáadáa tó lóyè Sunday Igboho ṣe ló jẹ́ ká rí ọ̀rọ̀ yìí gbọ́, àgbà má rí gbọ́. Dáadáa tí wọ́n ṣe ni o. Ẹ lè believe pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ tí olóyè Sunday Igboho gbẹnu sọ fáwọn ọmọ Yorùbá, tí wọ́n jẹ́ kí bàbá Ọbásanjọ́ mọ̀ wípé ohun tí wọ́n ń ṣe ò dáa, àwọn kan dẹ̀ gbé ọ̀rọ̀ olóyè Sunday Igboho, wọ́n dẹ̀ gbé lọ fún àwọn àgbààgbà Yorùbá kan dẹ̀ dìde, wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ sí Sunday Igboho, wọ́n gbé lọ sínú Afẹ́nifẹ́re, wọ́n lọ tẹ́ndà ẹ̀ níbẹ̀. Kódà bàbá Ayọ̀ Adébánjọ tí wọ́n ṣaláìsí, àwọn ló fẹjọ́ olóyè Sunday Igboho sùn. Mo máa play ẹ̀ fún yín sí ìtẹ́ máa gbọ́. A bẹ̀ Ọlọ́run pé k'Ọlọ́run dẹlẹ̀ fún bàbá wa Ayọ̀ Adébánjọ, bàbá wa ni wọ́n. Bẹ́ẹ̀ni bàbá wa ni wọ́n. A lè sọ pé bí wọ́n torí wọn support Yorùbá nation. At least ọwọ́ akíṣe Sunday Igboho lẹ́ẹ̀kan. A padà gbọ́ pé wọ́n yàn wá kíṣe Sunday Igboho lẹ́ẹ̀kan. Nígbà tí mo gbọ́ news, mo ń sọ lọ́kàn mi pé àwọn Afẹ́nifẹ́re ṣé wọ́n mọ ohun tó kàn sá? Àbí? Bẹ́ẹ̀ni náà, tí wọ́n mọ ohun tó kàn. Ṣé wọ́n mọ ohun tó kàn? Ṣé wọ́n mọ ohun tó fẹ́? Àbí wọ́n mọ ohun tó kàn? A gbọ́dọ̀ sọ pé ṣé ọmọ tó ń ṣe ni. Torí ó jọ gàté kò jọ gàté. Ó ti fẹ́ máa fi ẹsẹ̀ kan múlẹ̀. Nígbà tí wọ́n mú olóyè Sunday Igboho nílùú Kòtónú, àgbà kankan ò yọjú láti ìlú Arílemáṣe yìí. Nígbà tí wọ́n mú olóyè Sunday Igboho tó mú wọn sílùú Bẹ̀rẹ̀ lọ́hùn, amọ̀ye àwọn àgbà tí wọ́n dìde nílẹ̀ Yorùbá. Bàbá wa dáadáa, Professor Wọlé Ṣóyínká, bàbá yìí yọjú síbẹ̀, wọ́n kí olóyè Sunday Igboho, wọ́n bá wọn ya fọ́tò, wọ́n send signal ságbàáyé pé àwọn wá bẹ̀. Bàbá wa Wọlé Ṣóyínká ṣèkọ̀kan tó jẹ́ wípé wọ́n wà ní àwọn tí wọ́n bá ti gbalẹ̀ Yorùbá fún wa, tí ó bá kí ń ṣe bàbá Ọbásanjọ́ kan náà yìí, tí àwọn tí wọ́n mọ ìtàn tí wọ́n ń gbèjà bàbá Ọbásanjọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò mọ̀ tán ni. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ mọ̀ tán nínú. Àwọn àgbàlagbà tí wọ́n tún wá mọ̀ tán, ìmọ̀tara ẹni nìkan nípa wọn lọ kò jẹ́ kí wọ́n lè jà fúnlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Kí ni ohun tá a gbọ́ tí wọ́n lọ fẹ́ ṣe fólóyè? Nǹkan kan gbọ́dọ̀ ṣolóyè Sunday Igboho. Àwọn àgbà kọ̀ọ̀kan wọ́n lọ tẹ́ndà ọ̀rọ̀ olóyè fún bàbá Ayọ̀ Adébánjọ. Ká ní wọ́n tẹ́ndà ọ̀rọ̀ wọn fún wọn níjọ́ Sunday, bàbá ṣaláìsí ní ìjọ́ Friday.
days 4 to 5 days after. Bàbá rẹ̀ Adébánjọ ò jẹ́ pé ṣe Sunday Igboho wọn ṣe àmọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ ẹ̀ torí inú fọ́nrán yìí ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn sétí evidence wà nílẹ̀ eléyìí ò ṣe pé àràbù tàbí àròsọ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe olóyè Sunday Igboho. Gbogbo ọmọ Yorùbá ti fi olóyè kan nínú ọ̀hún báyìí o. Torí pé kí ni ohun tó jẹ kẹ́yìn bàbá wa tẹ wà láfẹ́nifẹ́re ṣe tí ẹ ò ṣe òun ni olóyè Sunday Igboho ń ṣe. Bẹ́ẹ̀ ni oníwọ̀n ń ṣe. Iṣẹ́ táwọn ẹ̀yìn bàbá wa tẹ́ẹ̀lì jẹ́ òun ni bàbá wa olóyè Sunday Igboho ń jẹ́. Bẹ́ẹ̀ ni oníwọ̀n jẹ́ fún wa. Ọ̀rọ̀ tó olóyè Sunday Igboho sọ sí bàbá Ọbásanjọ́ gbogbo ọmọ Yorùbá ló sọ. Gbogbo ọmọ Yorùbá ló sọ. Bàbá Ọbásanjọ́ ò ju gbogbo ọmọ Yorùbá lọ. Bẹ́ẹ̀ ni nà wọn ò ju ọmọ Yorùbá lọ nà. Mo máa ń sọ fẹ́yìn kan pé ẹ má máa ro olóyè Sunday Igboho bí individual. Is our representative. Olóyè kẹ̀yìn ìyá àti bàbá wa ẹ bá wa kọ sí comment section báyìí wípé olóyè Sunday Igboho is our representative. Bẹ́ẹ̀ ni o is our representative o. Agbẹnusọ wa ni olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ni. Aṣojú gbogbo ìran Yorùbá nílé lóko. Bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho. Ohunkóhun tí olóyè Igboho bá ṣe tàbí tí wọ́n bá sọ gbogbo ohun tó ń jẹ́ ìran Yorùbá àtòfẹ́ àti òfẹ́ àti wọn àti wọn. Bẹ́ẹ̀ ni torí pé ohun tó sọ olóyè Sunday Igboho di ẹni tí ó lè gbé nílùú mọ́. Ìjàmọ̀ Yorùbá ló ń jà. Bẹ́ẹ̀ ni ìjàmọ̀ Yorùbá ni. Olóyè Sunday ò du àpótí wọn ọ̀gbá àpótí ìbò wọn ò du gọ́fúnà wọn ò du president wọn ò du anything. Wọ́n ní kí Fúlàní má pa èmi àti yín mọ́ ni. Olófà tó fi lọ yọjú o. Ẹ má pa àwọn ọmọ Yorùbá mọ́. Ẹ má pa àwọn èèyàn wa mọ́ ẹ̀fọn lọ́hùn lé. Kò ṣe má pa mí mọ́ o. Kò ṣe má pa ọmọ mi mọ́ o. Ẹ má pa àwọn èèyàn mi mọ́. Bẹ́ẹ̀ni. Ẹ má pa àwọn ọmọ Yorùbá mọ́. Bẹ́ẹ̀ni. Ẹ má pa àwọn ẹbí mi mọ́. Bẹ́ẹ̀ni. Ẹbí ni gbogbo àwọn ọmọ Yorùbá. Bóyá o wà ní Togo, o wà ní Ghana, o wà ní Amẹ́ríkà, o wà ní Germany, o wà ní Spain, o wà ní Russia, o wà ní Canada, o wà ní Amẹ́ríkà. Tó bá ti jọ́ ọmọ Yorùbá ẹbí ni wá. Bẹ́ẹ̀ni. Torí pé gbogbo àwọn tó wà nílùú òyìnbó kò sẹ́ni tó wà nílùú òyìnbó ó kéré jù wà léèyàn kan Nàìjíríà. Ó máa ní ẹnìkan báyìí wà lẹ́nìkan ní Nàìjíríà. Dandan nìyẹn náà. Olóyè Sunday Igboho wá ń kọ̀yà fáwọn ọmọ Yorùbá. Ẹ̀yin àgbààgbà Yorùbá kan ẹ wá kó bíríkótó ẹ kó bíríkótó ẹ fẹ́ ṣe olóyè Sunday Igboho ní jàmbá. Ó mà ṣe o. Ó máa ń dùn mí. Ibi tó bá yẹ ká ti bá àwọn bàbá wa kó jà kó faraya wọn kì í jáde. Wọ́n lè jà ń bẹ́ẹ̀. Ìwọ́n ló máa ń wò ń bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín màá sọ àwọn àṣírí bíi méjì mẹ́ta kan fún yín. Ǹjẹ́ mọ̀ pé bàbá Ọbásanjọ́ tí bàbá wa olóyè Sunday Igboho jẹ́ṣẹ́ fún yìí? Ǹjẹ́ mọ̀ pé àwọn fún ara wọ́n ti fi ìgbà kan di òmìnira ilẹ̀ Yorùbá rí? Dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀. Bẹ́ẹ̀ ni ìfẹ́ táwọn èèyàn ní ẹ̀nà. Victor Adébánjọ nígbà tí Victor Adébánjọ tó wà táwọn ojúkú jọ wà mo lè kéré ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé gbolo ti gbọ́ tán yìí correct ni. Confirm mo ni sọ o. fún yín pé àwa ò ní èèrà tí ó lọ́mọ nínú. Bẹ́ẹ̀ ni. Ohun tí ó bá ṣe gbọ́ sétí àní sọ. Láíláí. Ẹ mọ iye àwọn ọmọ Yorùbá tí bàbá Ọbásanjọ́ tí wọ́n jà lágbèrè. Tí wọ́n dalẹ̀ wọn. Tí ò ṣe pé wọ́n ní táwọn ènìyàn sọ tí gbogbo ayé gbọ́. Victor Adébánjọ ọ̀gá ológun ni sójà ni. Kó tó di pa máa go in details ká kọ́kọ́ pè tàwọn Afẹ́nifẹ́re kí yẹn kúrò bẹ́ẹ̀. Nígbà tí mo gbọ́ mo wà shock lóòótọ́. Èmi gan wà shock. Ìyẹn Àbáyọ Adébánjọ tí wọ́n ṣaláìsí wọ́n ní wọ́n ti mẹ́jọ olóyè lọ bá wọn
àwọn náà bá fara ya àmọ́ wọ́n ti Ọlọ́run á túbọ̀ máa ṣọ́ wọn. Ọlọ́run á jẹ́ kó rílé wọ̀. Torí pé àwa Yorùbá tá bá ń jà bí ká púpọ̀. Bẹ́ẹ̀ ni o. Tá bá ń jà bí ká púpọ̀ o. Bí ká púpọ̀. Ẹ jẹ́ kí n sáré kú ìkíni kí ẹ̀yin náà kẹfì tí ní gbò. Wọ́n ti mú ẹjọ́ gbajúgbajà àjìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá tó jẹ́ akọni ọmọ Yorùbá ìyẹn olóyè Sunday Adéyẹmọ ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho. Wọ́n ti mú orúkọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn àgbà ilẹ̀ Yorùbá pàápàá ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ìran Yorùbá ní olóògbé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n sì ti sọ pé kí wọ́n kìlọ̀ fún olóyè Sunday Ìgbòho nítorí pé ó ti ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀ ó ti rẹ̀wọ̀n àgbà fín ó sì ti ń yẹ̀yẹ́ àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe gbọ́ látọ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti ṣe sùúrù. Ìjẹ́ olóyè jẹ́ ìyá àwọn àgbàlagbà ṣá tí wọ́n yè ìyá àgbàlagbà. Ọ̀dọ̀ tèmi ò yẹ àgbàlagbà òdúdú ọ̀nà bá wọn sọ̀rọ̀. Ọ̀dọ̀ tèmi o. Kílé táwọn ọmọ Yorùbá òdúdú ọ̀rọ̀ bí ìtọ́kùsọ ní ọ̀rẹ́ náà máa falà pálapà. Kílé jẹ́ pàwọn ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ ká máa pọ́n jẹ́ǹbẹ̀ lákìsà. Kílé jẹ́ pàwọn ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ ká fi òtítọ́ sílẹ̀ ká máa daṣọ bo irọ́. Tí ó bá kí ń ṣe pé ìran Yorùbá jẹ́ ìran tó wà peaceful tó ní àlàáfíà, ohun tó bá sọjọ́ ṣe fún Yorùbá tó bá jẹ́ pé Ìgbò lọ ṣe fún ní gbọ́ǹkan tó jọ bá sọjọ́ wọn ò lè bá àwọn ọmọ Ìgbò dọ̀wọ́ ẹ̀wù láíláí wọ́n ti ṣèkà fún wọn tipẹ́tipẹ́. Ṣùgbọ́n àwa ọmọ Yorùbá ọmọlúàbí ni wá. Bẹ́ẹ̀ ni ọmọlúàbí ni wá o. Ọmọlúàbí ni wá. Ní bàbá Wọlé Ṣóyínká wà láyé nígbà tí Victor Banjo tó pe àwọn bàbá Wọlé Ṣóyínká àtàwọn àgbàgbà Yorùbá kan tó sọ fún wọn pé Ọlọ́run ti ṣe o wọ́n fẹ́ kó ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ jẹ́ ká kúrò lábẹ́ àṣẹ Fúlàní ká lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Bàbá Wọlé Ṣóyínká wọ́n pe bàbá Ọbásanjọ́ gbà yìí. Kí ni bàbá Ọbásanjọ́ ṣe? Àbí ká sọ pé kí ló ní wọ́n ṣe? Wọ́n ní bàbá Ọbásanjọ́ lè sọ pé àwọn ti gbọ́. Bẹ́ẹ̀ ni o. Wọ́n dẹ̀ lọ bá àwọn Fúlàní wọ́n lọ tú gbogbo àṣírí yẹn fáwọn Fúlàní. Abẹ́ẹ̀rí. Pé wọ́n ti ń bọ̀ wá gbàjọba lọ́wọ́ ẹ̀rù. Abẹ́ẹ̀rí. Àwọn Yorùbá ti fẹ́ dá dúró. Jẹ́ ti rí. Èmi kọ́ ni mo sọ gbogbo ayé ló gbọ́ lórí social media. Gbogbo ayé ló gbọ́ náà. Àwọn kọ́lá sọ ilé gbogbo ayé ló gbọ́. Allegedly wọ́n sọ bẹ́ẹ̀ ní àgbo rẹ̀. Bàbá Ọbásanjọ́ lè ti jáde sọ pé rọ̀ ni. Bẹ́ẹ̀ ni mo jáde àwọn èdè jáde. Bàbá Ọbásanjọ́ wọ́n dẹ̀ lọ bá àwọn Fúlàní wọ́n dẹ̀ tú gbogbo àṣírí yẹn fún un. Òun lẹ ṣe pé lè ní yìí. Òun lẹ ṣe pé ní ọjọ́ ìní yìí. Kí ló ń dímọ̀ orúkọ òun? Kí wọ́n máa pani kó pani. Bí ìbá ní pani kó get out. Lákọ̀ làwa wà. Lákọ̀. Ìwọ tó bá rò pé bí awúyẹ dárú àbúyẹ jì kíní kan, àsáré àárín ìjì ẹ̀. Tó bá bí bàbá ẹ ya, tí wàá jíṣẹ́ òfò. Bóyá o sá sínú afẹ́fẹ́ ni o, bóyá bákan bákan ni o, tó bá tó gbangba sòrò yẹn jáde kárí ẹ̀. Now, bí mo sọ̀rọ̀ ní, àwọn Ọbásanjọ́ dẹ̀ mú gba àṣírí yẹn, wọ́n ní wọ́n lọ tú fáwọn Fúlàní. Bóyá Yorùbá ò bá ti kúrò lóko ẹrú Fúlàní báyìí. Tipẹ́tipẹ́ bóyá wá ti kó tipẹ́tipẹ́. Ìwà àbájọwọ́ wọn ló fà lábẹ́ ní Nàìjíríà báyìí. Bàbá Ọbásanjọ́ yìí làwọn kan tí wọn mọ̀tọ̀ tó rí wọn ò pé. Tí wọn ní làákàyè. Tí wọn mọ ohun tó ń ṣe ni wọ́n wá ní
olóyè Sunday Igboho tó ń gbẹnu sọ fún gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé tí bàbá wa sojú ojú gbolẹ̀ Yorùbá lọ ni. ẹ bá béèrè lọ́wọ́ wọn. representative wa lolóyè Sunday Igboho Yorùbá nation tó lóyè Igboho ń béèrè fún ṣé Yorùbá àwọn ló ń béèrè ẹ̀ ni àwọn nìkan kọ́. gbogbo ilẹ̀ bàbá wa dá ni. mọye mílíọ̀nù ọmọ Yorùbá tájọ́ ń ṣe múfẹ́ǹtì Ọlọ́run dẹ̀ ṣe bàbá Professor Banji Akintoye ti sọ̀rọ̀ lẹ́yìn wọ́n ti ní gbogbo ohun tó bá gbà la máa fún bẹ́ẹ̀ni tó bá jẹ́ ogun náà ní ajá. bẹ́ẹ̀ni láti gba kúrò lábẹ́ Nàìjíríà pàtàkì. àmọ́ ìyẹn ọ̀rọ̀ sì gbọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ làwà yìí. ó wà nínú nǹkan tó fi jẹ́ kí bàbá Wọlé Ṣóyínká tí bàbá yẹn ò kì í fẹ́ fi rí bàbá Ọbásanjọ́ sójú dọ̀la ọlọ́la bẹ́ẹ̀ ni ìtàn ò ní gbàgbé bàbá kan náà wà tó jẹ́ pé general ni wọ́n nínú army wọ́n ti jọba nísìn bàbá yẹn Ọbásanjọ́ náà la gbọ́ pé ọba ti bàbá yẹn jẹ́. ṣé ẹ ti rí. bàbá yẹn pé bàbá Ọbásanjọ́ pé bàbá ẹ wọ àwọn ọmọ Yorùbá kẹ fi àwọn náà sípò agbára so that tó bá di báwọn Fúlàní fẹ́ bẹ̀rẹ̀ sí ní báyìí fa wàhálà ẹ̀rí lè ọmọ Yorùbá tó máa gbèjà yín o a gbọ́ nínú tọ̀ a lè rí wòónú fídíò pé bàbá Ọbásanjọ́ wọ́n gbé fóònù wọn bọ́ sẹ́gbẹ́ kan wọ́n dẹ̀ pé gbogbo àwọn Fúlàní general Fúlàní yẹn wọ́n pò wọlé sínú ọ́fíìsì wọ́n ní kí màá yẹn máa tú ìkọ́ tó sọ yẹn sọ bàbá yẹn lè tún sọ́gbà tó ìṣòro àyè. bẹ́ẹ̀ ẹ̀sùn máa lè ọmọ kọ́ nínú. tó jẹ́ kí bàbá yìí ń tọ́sí gba aṣọ sójà lọ́rùn. lórí ìtáyà àbí wọ́n dismiss bàbá. abẹ́rẹ́ rí. bàbá Ọbásanjọ́ òkè fẹ́ fojú ọmọ Yorùbá ń kó ṣe dáadáa. kódà inú fídíò kan tí mo wò lẹ́jọ́ mẹ́ta wọ́n ní tí ó bá kí n ṣe pé mo sọ pé ìyàwó àgbẹ̀sẹ̀. tí ó bá ti kí bàbá Ọbásanjọ́ há wọ́n ní tí bàbá Ọbásanjọ́ ò bá há tán pátápátá wọn ò fẹ́ ṣèkọ̀ọ̀kan pẹ̀lú ọmọ Yorùbá. ìwé èèyàn báyìí bàbá Ọbásanjọ́ tó wó ṣùṣù Lagos airport tá a fowó ilẹ̀ Yorùbá kọ́ tó jẹ́ wípé ọmọ Yorùbá ló ní ọmọ Yorùbá ló ẹ̀dì ẹ̀ ọmọ Yorùbá ló ṣe everything níbẹ̀ torí kí bàbá Ọbásanjọ́ di ààrẹ wọ́n dẹ̀ wò ṣùṣù wọ́n dẹ̀ mú wọ́n sọ di Muritala airport wọn ò rí Awólọ́wọ̀ tí wọ́n sọ pé Awólọ́wọ̀ airport wọn ò rí àwọn àgbààgbà Yorùbá tí wọ́n ti ṣe dáadáa wọn ò sọ pé Abíọ́lá airport wọn ò sọ pé wọn ò lo àwọn àgbààgbà Yorùbá tó ti ṣe dáadáa sẹ́yìn nǹkan lórúkọ wọn ní Muritala airport gbogbo property gbogbo wọn tó jẹ́ ẹ̀kọ́ ìní Yorùbá àwọn Ọbásanjọ́ lù gbágáhùn wọ́n sọ ètò Fúlàní. ẹ wo wọ́ọ̀fù tó wà lẹ́kọ̀ọ́ yẹn Yorùbá ló ń jẹun bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Yorùbá ló ní tẹ́lẹ̀ wọ́n mú wọn gbé fún Nàìjíríà a lot of things wọ́n bá yé Yorùbá jẹ́ gan. ṣèbí torí irú àwọn ọ̀tàn báyìí ká má balẹ̀ máa sọ òun náà ní bàbá Ọbásanjọ́ wọ́n mọ̀ páwọn ti balẹ̀ jẹ́ gan wọ́n wá yọ history kúrò nínú educational syllabus. ẹ ti wá gbọ́dọ̀ báwọn kan wà tó ṣojú wọn. wọ́n padà sọ. tí olóyè Sunday Igboho bá sọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọn ì tí ì jẹ́ṣẹ́ táwọn wọn pè àfikọ́ jẹ́ṣẹ́ yẹn pé tí wọ́n bá ṣe rere bí ara kì yóò yà á. àwa ará ọmọ Yorùbá kan tí wọ́n mọ bó ṣe ń lọ láti ìgbà tí Fúlàní ti ń pa Yorùbá ó díẹ̀ mélòó tí bàbá Ọbásanjọ́ kàn dé ẹ̀mú ẹ̀ kàkà kí wọ́n kàn dé ẹ̀mú ẹ̀ ṣèlú wọ́n tún ṣàtìlẹ́yìn fún wọn ni. nígbà tí Fúlàní ń pa àwọn ọmọ Yorùbá tílẹ̀ Yorùbá gbóná tí olóyè Sunday Igboho tó ń vibrate ìgbà yẹn bàbá Ọbásanjọ́ tó sọ pé my one Nigeria is bigger than my Yorùbá nation. abẹ́rẹ́ ẹgbọ́ ọmọ Yorùbá tẹ́ ti gbọ́. nígbà tí Fúlàní ń pa ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ táwa Yorùbá yarí pà ń lọ ìgbà yẹn gbà ó ṣe é kó máa yé wa wípé
wọ́n á nà pé ọ̀tá ìlọsíwájú ni ẹnikẹ́ni tí wọ́n ń pè fún. tó bá ń pè fún ìpínyà Nàìjíríà. Nǹkan tó ń sọ ni pé indirectly pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Igboho. Ẹ wá dúró nǹkan tó ṣe fún ṣe Sunday Igboho. Wọ́n pààyàn sílé wọn, wọ́n bà dúkìá wọn jẹ́, wọ́n freeze account wọn, dúkìá wọn kú sórí ẹ̀. Olówó iyebíye wọ́n bàjẹ́. Mo fẹ́ lè sọ bẹ́ẹ̀ ni. Mo fẹ́ lè sọ pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ìgbéyà ká sọ pé àbọ̀ òun ló ṣe dùn mí fọmọkùnrin tó ń bèrè ta ni Ọlọ́run yẹn kò tiẹ̀ tọ́ sóhun rárá. Káwọ́ gbọ́dọ̀ máa fi gbẹ́nu sọ̀rọ̀ ni. Àìmọye àwọn nǹkan tó yẹ pé àsọnù tẹ́ papọ̀ ra yán tí a touch too much. Àwọn ọmọ bàbá Ọbásanjọ́ gan ò lè gbèjà wọn bí Tani náà ti gbèjà wọn. Nítorí ojú á tì wọ́n. Ọmọ bá lè lọ gbèjà Ọbásanjọ́ kan. Ẹjọ́ ẹ̀kọ́ yọ ọmọ ẹ̀ kó lórí ipò tó wà ní ipò pẹ́sidẹ̀ntì nígbà náà lọ. Àbí ọmọ ẹ̀ obìnrin tó gbé sípò àbí wàhálà àgbọ̀. Àwọn tó fọmọ ẹ̀ ọmọ bíbí náà dà. Ní ọtí ẹ̀kọ́ wa, ohun tó bá wù wọ́n ni wọ́n lọ fi ra wọn ṣe. Wọ́n lè máa play politics. Nígbà tí bàbá Ọbásanjọ́ wà ní president, ọmọ Yorùbá mélòó ló ríṣẹ́ federal ṣe? Ọmọ Yorùbá mélòó? Ṣùgbọ́n bàbá ẹgbẹ́ Adébánjọ ti kú ìṣe. Lágbára Ọlọ́run ẹ̀dá àgbàdàgbà ẹ̀dùn àwọ̀ kúrò yìí. Ṣùgbọ́n abẹ́rẹ́ kẹ́ mọ̀ wípé oúnjẹ bá ṣe lọ́ máa sọ. Àwọn Fúlàní tí wọ́n lépo lójú. Wọn ò lépo lójú pàápàá. Tí bàbá Ayọ̀ Adébánjọ bá mọ̀ pé àwọn máa kú lánàá. Tó bá mọ̀ pé àwọn máa kú ní February 14, 2025. Wọ́n á ti declare support fún Yorùbá tipẹ́tipẹ́. Torí gbogbo àwọn bàbá yìí náà lọ mọ̀ wípé ó dìgbà tí Yorùbá bá kún kí Yorùbá tó ní ìṣirò. Bẹ́ẹ̀ ni ìyàwó ìgbàgbọ́ pé tabako lábẹ́ Nàìjíríà. Tó bá jẹ́ lóòótọ́ ni àwọn òkú ń pàdé kí ni bàbá Adébánjọ fẹ́ sọ fún bàbá Awólọ́wọ̀ báyìí? Iṣẹ́ wo ló fẹ́ jẹ́ fún wọn? Bàbá wa Fáṣọ̀rántì tí wọ́n jẹ́ olórí Afẹ́nifẹ́re ti tàwọn sáìdì Tinubu. Tọ́lá Afẹ́nifẹ́re ti kó síbi 4 báyìí. Ọ̀tọ̀ ní tàwọn ayọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ báyìí. Àwọn bàbá Ayọ̀ Adébánjọ. Ọ̀tọ̀ ní tàwọn Fáṣọ̀rántì. Bàbá Fáṣọ̀rántì is 98 years. Wọ́n gba ọdún méjì lọ́wọ́ bàbá Ayọ̀ Adébánjọ. Abẹ́rẹ́. Bàbá Fáṣọ̀rántì Fúlàní yìnbọn fọmọ wọn náà. Ní ìjọba Buhari àbí? Ní ìjọba Buhari. Wọ́n dẹ̀ tún sọ́pọ̀tì Fúlàní. Abẹ́rẹ́. Sáwọn àgbàlagbà tí wọ́n lè sọ́pọ̀tì Fúlàní. Gbogbo bóyá ọmọ wọn wá kú o, bóyá ọmọ wọn yè o, Fúlàní ṣáà kidnap ọmọ wọn gbà wọn. Sáwọn tí wọ́n tún lè máa sọ́pọ̀tì àwọn Fúlàní yìí lọ́mọ wa sọ̀rọ̀ níwọ̀n àgbà wá lójú. Ó má dàbí pé kò sí àṣìwò nìkan ló wà lórí ìjókòó jẹ́ ká gbọ́ látẹnu ní ìbí ẹmí ti. Ẹ̀yin ìwádìí wà nílé. Mo lérò pé gbogbo àlàyé tí lọ́dà mi máa bí sí látàárọ̀ gbogbo ẹ̀lẹ́ gbọ́ àbí gbogbo ẹ̀lẹ́ gbọ́. Ẹ̀yin àgbààgbà ìbá dáa ká ronú. Ẹ̀mẹ́ta lọ bá sọ ọjọ́ di president. Ìbá dáa ká ronú. Gbogbo ẹ̀yin tí ẹ̀ tí ń sọ́pọ̀tì bàbá Ọbásanjọ́ tẹ́ ń bẹnu àtẹ́lu bàbá wa Sunday Adéníyì Adélẹ́mọ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ̀yin náà gbọ́ àlàyé tá a ṣe pẹ̀lú evidence tá a mú jáde fún yín. Gbogbo ẹ̀yin bàbá tí ẹ lọ fi ẹjọ́ sùn leader Afẹ́nifẹ́re nípa ọ̀rọ̀ tí olóyè sọ. Nǹkan tí olóyè sọ gbogbo ọmọ Yorùbá lọ sọ.
gbogbo ọmọ káàárọ̀ oòjíire lọ́sọ̀ nǹkan tí wọ́n sọ jáde lẹ́nu. ìṣètò àwọn ló jẹ́. tí ẹ̀yin bá rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbùkù àwa tá a jọmọ Yorùbá àwọn òwe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbùkù tó yẹ pé òdodo ọ̀rọ̀ máa ń korò ni òdodo ọ̀rọ̀ máa ń korò ni ló fi jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ àbùkù lédi tẹ̀yìn àmọ́ létí àwọn ọmọ káàárọ̀ oòjíire tá a jọmọ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ àbùkù òdodo ọ̀rọ̀ ni nǹkan tí bàbá Ọbásanjọ́ ṣe fún ìran Yorùbá ni wọ́n sọ síta wọ́n sọ síta àwọn ilẹ̀ bàbá sọ̀rọ̀ pé kí wọ́n tú ara wọn ṣe kó tó papòdà àwọn gbẹlẹgẹ bá sọ̀rọ̀ kí wọ́n tú ara wọn ṣe kó tó papòdà kí wọ́n fi ikú bàbá Adébánjọ kó fi ṣe àríkọ́gbọ́n àwọn òkàn kú sí wọn báyìí o wọ́n kù lẹ́mìí àmọ́ ikú bàbá wa Adébánjọ ó yẹ kí wọ́n fi ṣe àríkọ́gbọ́n gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ pé ayé ní Afẹ́nifẹ́re kí ló dé ẹ̀yin náà gbogbo àtọ́yìsí bàbá Ọbásanjọ́ ṣe fún àlẹ́ Yorùbá láàrin àwọn àti bàbá Wọlé Ṣóyínká orí ìwà burúkú tí wọ́n fún Yorùbá yìí náà lọ́fà àjà àwọn ọ̀dọ́ lónìí tí wọ́n fi rẹ́ ìwà burúkú tí wọ́n mú yẹn náà ni ẹ̀yin náà gbọ́ nǹkan ìgbésẹ̀ tí wọ́n gbé lórí airport Lagos airport ẹ wò ó tí wọn ò rí okò àwọn àgbàgbà Yorùbá lẹ tí wọn ò rí okò àwọn àgbàgbà tí wọn ti dára fúnlẹ̀ Yorùbá tí wọn ò fi okò wọn sí tó yẹ pé Murtala ni wọn fi sí gbogbo àwọn ṣe takuntakun àwọn ṣe dáadáa tí bàbá wa bá fẹ́ máa wọ́n lọ́wọ́ ṣe fúnlẹ̀ Yorùbá inú ìjọba bàbá Ọbásanjọ́ náà ni wọ́n ta ogun ẹ̀fọ́ Nàìjíríà ṣé gbogbo yẹn ṣe ẹ̀rí ni. Operation Feed the Nation. ṣé ẹ̀rí ni. ṣé kò ti di Ọbásanjọ́ fún farm of Nigeria. abẹ́rẹ́ ẹgbọ́ ṣé ẹ gbọ́ kí wàá ní ipa dáadáa tí bàbá Ọbásanjọ́ ṣe fún àlẹ́ Yorùbá tẹ́ ẹ fi ní ká mọ ìyìn wọn ká mọ ẹ̀pẹ́ẹ̀sì wọn. ká máa tabolé wọn lórí. ká mọ tabolé wọn lórí ká mọ ọkọ wọn kí ni ìpàwọ́ dáadáa tí wọ́n ṣe fún wa. èyí dẹ̀ sọ̀rọ̀. nígbà tá a bí nǹkan mẹ́ta nǹkan márùn lọ́wọ́ yẹn pé kẹ́ ẹ dá ọ̀kan márùn àbí kan mẹ́ta tí bàbá Ọbásanjọ́ ṣe fún wa tí àwọn Yorùbá jẹ àǹfààní ẹ̀. àtàyè ológun àti ẹ̀ẹ̀mejì tí wọ́n ṣe demonstration di president tí wọ́n ṣẹ́wọ̀n after tó ṣe méjì wọ́n tún tó gbèsè àtìlẹ́lẹ̀ kẹta. abẹ́rẹ́ tó bá ṣe pé àwọn èèyàn wọ̀ mọ́ ọlọ́pẹ́ wa ọ́n dì yìí. kí ló dé sẹ́yìn nìkan ni ẹni wá sọ fún wa náà ẹ ti wá wo ìwà burúkú wù fún bàbá Tinubu nígbà tí wọ́n ti gọ́vnọ̀ Lagos State ẹ̀yin náà wò ẹdún wò bẹ́yẹn nígbà tí wọ́n create Kano wọ́n fún Kano ní state tí bàbá Tinubu náà bẹ́ẹ̀ fún Lagos State ní local government táǹtàkó débi bàbá ti lọ́ọ́ takò abẹ́rẹ́ gbàgbé yẹn Yorùbá tó dà mọ́ gbàgbé nǹkan náà táwọn èèyàn nìkan bá jáde tó bá sòdodo ọ̀jáde nípa ẹnìkan àwọn àrẹ nítorí ọlẹ́bẹ̀ èèyàn burúkú ọ̀rọ̀ tó sọ gan ó yẹ ká gbé yẹ̀wò ní káwọ àtẹ̀wò fi sọ̀rọ̀ báyìí káwá gbé yẹ̀wò káwá wo sùn ọ̀rọ̀ yẹn gángan àníwò àmọ̀ sọ̀rọ̀ tó yẹ ká máa sọ ẹ̀yà àgbààgbà abẹ́rẹ́ ni àwọn ẹ ronúpìwàdà o. kọ́ máa wọ ní ìwọ̀n tèmi. ẹ ronúpìwàdà ohun tó máa jọ ẹ fi ikú pa Adébánjọ ẹ fi ṣàìkọ́gbọ́n. ilé ayé ẹsẹ̀ mẹ́fà. ilé ayé yìí. bàbá ayọ̀ Adébánjọ wọn tí máa wá adé ayé wọn báyìí. tí bàbá Adébánjọ bá mọ̀ pé àná àwọn wọ inú ilẹ̀sùn ni ó ṣeé ṣe ní olùkúwàdà àmọ́ kò jẹ́ tó mọjọ́ tí kò dé. bẹ́ẹ̀ lọ́nà fi yẹn jù wá lọ. ọlọ́bìnrin ó fi yẹn jù wá lọ kò sí ẹ̀dá tó mọjọ́ ìjọjọ́ tí ikú dé. ẹ wò náà bàbá nǹkan yóò kan tọ́lọ̀ fi jù wá lọ nìyẹn. ẹ kà á yẹn program. kí ló dé. kí ni wọ́n ti ẹ̀ bí èmi àjẹ igbó wọ́n bìlì ká ìlàkà igbó. ẹni wọ́n ń wá ìlọsíwájú fún ìran Yorùbá ẹ wá lè máa yìn kẹ́ ẹ mọ múnú ẹ̀ dùn ọ̀nà tẹ́gbà tẹ́bi pa eré ilẹ̀ sákàkiri àwa wá bẹ̀yìn báyìí a fi bàbá olóyè sọ́lé bàbí kọ́ lọ́rùn. nǹkan ọ̀bọ̀nà tí wọ́n
èèrà bọ́lọ̀ ni wọ́n. nǹkan ò tiẹ̀ lè ṣe wọ́n ẹni bá gbọ́wọ́ kọ́wọ́ nínú yín yóò fi na rẹ̀ ní o bẹ́ẹ̀ ni ẹni tó bá gbọ́wọ́ nínú yín yóò fi na rẹ̀ ní ẹ dìde ẹ jà fúnra yín ẹ yé jà fún wa Nàìjíríà mọ́. ṣé àwọn tẹni kó jà fúnra wọn sí ṣé ìtẹ̀rí wọn ṣé wọ́n lè jà fara tí wọ́n gbọ́ báyìí tàbí àlẹ́ kó jà abẹ́rẹ́ ṣé bàbá 98 years ló máa jà fún níbo àkòníjà àbí bàbá ẹ wò ó àpò àwọn jà fún àpò àwọn jà fún kí lọ tí wọ́n wá abẹ́rẹ́ ní ilẹ̀ wọn wá ẹsẹ̀ ẹ̀fà láyé ilẹ̀ kí lẹ̀ ń wá kí lẹ̀ tó fẹ́ yóò fún tẹ́tẹ́ tí nì kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́. àmọ́ ìkànnì ọmọ tẹ́ ẹ ṣe fún ẹ Yorùbá láì mọ òun ti láéláé ẹ̀kọ́ ẹ̀ ṣe fún wa sódà wọn wá lọ ń bu yìí sódà ìkànnì ọkàn tẹ́ ẹ ṣe fún wa yìí ni o ẹ bá wa jà fún òmìnira tiwa gẹ́gẹ́ àfáà tó bá sọ pé kẹ́ tó lọ ọmọ tí ẹ yóò jẹ tíra èèyàn tó dìnnà ilé ẹgbẹ́ ẹni gbogbo yín wà yìí bàbá Akíntóyè ni àgbà táwa mọ̀ bẹ́ẹ̀ ni o tọ́jú tọmọ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ni àtàwọn ọba kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni tó wà pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè bẹ́ẹ̀ ni o àwọn táwa mọ̀ bàbá nìyẹn ìwọ tó bá ní bàbá Akíntóyè sí mọ̀ pé ẹni yẹ̀yẹ́ ní ẹ̀lẹ́ Yorùbá ẹni yẹpẹrẹ kò sí bó bá ti tó ẹni yẹpẹrẹ ni ọ tó bá ti wà pẹ̀lú bàbá Akíntóyè báyìí ẹni àbùkù ẹni òfò ẹni àdánù ẹni ṣiṣẹ́ ẹni èdì ẹni sàtánì bẹ́ẹ̀ ni bó ṣe ní èṣù ẹni sàtánì ẹni òfò ẹni orí burúkú ẹni yẹ̀yẹ́ ṣe mọ̀ tó bá sọ pé ẹni yẹ̀yẹ́ ẹni tó jẹ́ wípé ẹni tí ò lè gba ìmọ̀ láwùjọ òun ni gbogbo ẹ̀yin tẹ́ bá kẹ̀ tí bàbá Akíntóyè àníṣe kà àwọn kan wà ní Afẹ́nifẹ́re tó jẹ́ pé wọ́n ń bínú sí bàbá Akíntóyè wọn sọ́pọ̀tì Yorùbá nation torí pé nígbà ní ọ̀rọ̀ bí adi 30 to 40 years ago torí bàbá Akíntóyè ò sọ́pọ̀tì ẹni táwọn tẹ́lẹ̀ nígbà náà nígbà tó ń ṣe gómìnà Jackson àti ọmọ orí owó tí ọba Akíntóyè sọpọ́tì ẹni tí wọ́n sọpọ́tì. bàbá àgbẹ̀ ẹni tó da ẹni tó lè mú ọ̀hún bá mọ àwọn bàbá Akíntóyè ò ṣe lè láíláí wọn ń ṣe ọmọ àìjọbẹ̀rù tó ń jáko sáyà. wọ́n ṣe nà. rí bàbá Akíntóyè kẹ́ ẹ̀ mọ́ èjì wọn ẹ kọ̀ǹpì ẹ̀ wọn sí gbogbo yín èwo ló sì wà ẹ́ dìbò bàbá yẹn. kò sí. ìgbà tí bàbá yẹn ò ní jẹ̀jẹ̀ kú. wọ́n yẹ kú jẹ wọn láyé mọ́yà wọn fẹ́ jàǹbá ara Yorùbá. ẹ wá ìṣìjà àwọn pípé ẹ wò thank you very much. God bless you. ẹ ṣé gan ni. ẹ já dànù.